tí ẹ bá rí ọmọ kan tí ń rí rere ṣe láyé òbí rẹ̀ ò bà nǹkan jẹ́ ni o. òbí tó bá bà nǹkan ní nǹkan jẹ́ wàláhì kóbi náà máa bẹ láyé kó má sí láyé ọmọ tiẹ̀ náà kò ní rí dùnú lójú àwọn ọmọ rẹ̀. kòdì àti ìtumùlẹ́bíyà bàbáríkì láyé. Alhaja Rashida èèyàn kọ́ ló ṣe é bó ti ṣe é èèyàn Ọlọ́run ni. bàbáríkì láyé. àti àjọ táwọn tó bí ọ dá síwájú Ọlọ́run ni wọ́n ń kó. bàbáríkì láyé. kí ló máa ń ṣe. bàbáríkì láyé. ọgbọ́n wo lọ máa dá. bàbáríkì láyé. ọmọ kankan ṣe gbogbo ẹni tẹ bá rí tí ń dá fún táǹpẹ ní idán yẹn kò máa ń ṣe Ọlọ́run ló fẹ́ atẹ́gùn fífẹ́ kó máa ṣe Ọlọ́run ló fẹ́ lù. béèyàn bá wá gbà fẹ́ ni Ọlọ́run fẹ́ atẹ́gùn rẹ̀ lù ó ní gbà fún Ọlọ́run ọkàn rẹ̀ ó sì balẹ̀. àmọ́ tó ń bá ń lọ stress ara rẹ̀ lẹ́ni lọ́dọ̀ ẹni tó lọ́ọ́ ṣe lógo abẹ́ni Ọlọ́run gbà fún tó wá ń dààmú ara rẹ̀ tó ń stress ara rẹ̀ lórí rẹ̀ ó lè kú lórí ẹ̀ gan pàápàá. bàbáríkì láyé. oríire lélẹ́yìn fún ẹ. bàbáríkì láyé. ìdùnnú lélẹ́yìn fún ẹ. bàbáríkì láyé. ntọ́ mọ̀ pé tó o bá ṣe fọ́mọ làkejì rẹ yóò dùn yóò bànújẹ́ má ṣe fún yàn. ọ̀zọ́ di túkà. ntọ́ bá mọ̀ pé wọ́n bá ṣe fún ẹ gbogbo ntọ́ mọ̀ pé tó bá ṣe fún ẹ ó máa dùn ẹ yóò pa ẹ lẹ́kún wọ́n náà má ṣe fẹ́ lòmíì tó o bá ti ṣe tí wọ́n tó lè ṣe fún yàn tí wọ́n ṣe fún ọ tó dùn ọ tó o bá ti ṣe fún yàn wọ́n náà pàdé tí ó bá ọ̀nà jẹun wájú lọ́dọ̀ ọ̀nà. múdi tó ọ̀wọ̀ jí tó. Ọlọ́run ló ṣe báyìí. ẹ bá sọ pé Rashida ò ní kú. múdi kí láyé. kí ló dé tẹ́ ẹ wí bẹ́ẹ̀. múdi kí láyé. bí Rashida ò bá kú Glamour náà ò ní kú. múdi kí láyé. ẹ bá mi wí bẹ́ẹ̀. bàbá yìí mo láìkì yín púpọ̀ pẹ̀lú bí ráìsì àti sàládì yẹn ṣe ń lọ sẹ́nu àti croaker fish yẹn gbogbo ẹ̀ tó ń fish lẹ́nu yín náà ẹ̀ tún rí nǹkan rí. ẹlòmí ọ̀jẹun gbàgbé kọ́sàdúrà fẹ́ni ó fún lóúnjẹ jẹ. ẹni Glamour ò ní kú. Rashida ò ní kú. ẹni ó bá ní òkú ló máa kú. báwo ló ti máa rokú sáwọn tó dáa. báwo ló ti máa rokú sáwọn tí ń ríre ṣe irú ìtọ́nà ń ṣe fún yín níṣẹ́ lomi ò máa ní ṣe bíṣẹ́ kan náà lájọ ṣe. sórí títáyé gbé wáyé ní Kẹ́hìndé gbé wáyé má para ẹ̀. ẹni Ọlọ́run bá gbà fún tọ́wọ́ bá ti gbà fẹ́ni tọ́lọ́run gbà fún wàá máa gbá títì kìíní o. àbí bẹ́ẹ̀ kọ́ ni bá gbà fúnra wa láàfin nísinmi. ẹ̀rọ gbogbo yín bẹ́ẹ̀ ti múra dòní èyí ò máa rí dùnú lára yín bẹ́ẹ̀ bí ìbá wo aṣọ náà tán tó bá jẹ́ pé lórí ibú ni ẹ ti rí bí ojú rẹ̀ ó lè kókókó ni kò ní dùnú síbi tí wọ́n bá ti ń ṣe rere. kódà kó put mékọ̀pù gan mékọ̀pù yóò máa wo bàlàbàlà. ẹ bá sọ pé ikú ò gbọ́dọ̀ pa fún wa. ẹ má bẹ̀ jẹ́ fún yẹn jẹ́ fi sí ilẹ̀ mọ́. àrùn gbọ́dọ̀ ṣe fún wa. Ajá Rashida mẹ́rin o ikú gbọ́dọ̀ pa fún wa. ẹ máa wí ni aṣẹ́wọ̀n aláyè àrùn gbọ́dọ̀ aṣẹ́wọ̀n aláyè Alhaja Rashida mẹ́rin o ikú gbọ́dọ̀ pa fún wa. Ikú ò ní pa ẹ́ kò ní pa Glamour. Glamour women. Ikú ò ní pa yín. Sẹ́ni gbogbo ẹni tí wọ́n bá láyọ̀yọ̀ náà gbogbo ẹni tí bá máa bá láyọ̀yọ̀ yóò ráyọ̀. ẹni tí bá bá onídùnnú dùnnú yóò rí dùnnú.
tó o bá ti bá láyọ̀ yọ̀ tó sì bó ní dùnnú ò lè láyọ̀ ò lè rí dùnnú. Gbogbo dọ̀pá mi o. Àrògbó Ọ̀rọ̀ ṣe mi o. lọ́la ọ̀hún ọ̀rọ̀. La fẹ́ gé sórí ni ká tó gé ayé àlùbáríkà tá a fẹ́ wọ̀ yìí ẹ tẹ́wọ́ yín méjèèjì báyìí níbi oríire láti máa tọrọ oríire má rora ẹ pin pèsè irun tí gílámọ̀ ṣe yìí ṣé wọ́n lè ṣe irú ẹ̀ báyìí ó lè ṣe ń tójú bẹ́ẹ̀ lọ bínú rẹ̀ bá dà wàláhì làásì òun náà rí báyìí lánàá ọlọ́run ti wá dé ọlọ́run ti dé nìyẹn o bọ́lá ń bá dẹ̀ ti dé kò sírú ọ̀tẹ̀ tó lè ṣe wàá kàn tẹ̀rí pa ni ẹni ọlọ́run bá ti dé sára ẹ̀ ó ti dé nìyẹn kọ́ ọ̀dẹ̀ gbà fún ẹni tọ́lọ́run dé sọ́dọ̀ rẹ̀ kí wọn náà lè rá dédé ẹ tẹ ọwọ́ yín méjèèjì báyìí Haji Ibrahim sẹ́yìn ẹ̀yin náà ti tẹ́wọ́ tí ọlọ́run wọlá jòkólé yìí wọlá nù rẹ̀ ti ń lò yìí Olúwa bá mi dùn ẹnì kọ̀ọ̀kan yín nínú. Olúwa bá mi fẹ́ akẹ́gùn àánú sí i.